ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. agbára tó wà lọ́wọ́ àwa gẹ́gẹ́ bí aráàlú àti ìmọ̀ ó dìgbà tá a bá mọ agbára tó wà lọ́wọ́ ibi tí wọ́n ti kó àwọn tíṣà lọ́yọ̀ state ṣe mọ̀ pé wọ́n ní sẹ́nẹ́tọ̀ kan ló represent wọn bẹ̀ títí dọ̀la ṣe é gbọ́ kí sẹ́nẹ́tọ̀ yẹn sọ̀rọ̀ lókè. ìgbé àìbalẹ̀ ọkàn ìrójú àìráyè ó bá ilẹ̀ Yorùbá káwọn lè ráyè accomplish mission wọn tó ti wà lọ́kàn wọn tipẹ́tipẹ́ kí lẹ́ni mission mò ń sọ. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Firstly, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ kankan. agbára tó wà lọ́wọ́ àwa gẹ́gẹ́ bí aráàlú àti ìmọ̀ ó dìgbà tá a bá mọ agbára tó wà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí aráàlú ká tó mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé lórí ohun tí ó à ń kojú ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ torí kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ó pẹ́ tí wọ́n ti sọ fún gbogbo wa ní ilẹ̀ Yorùbá. olóyè Sunday Igboho ti ń tẹnu mọ́rọ̀ yìí tipẹ́tipẹ́ àwa yìí a ti ń kígbe a ti ń sọ ààrẹ Gani Adams ó ṣe dáadáa kò ṣe dáadáa òun náà ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ó at least àti tó ọdún bíi 5 àbí 6 tí ààrẹ Gani Adams tó ti ń tẹnu mọ́rọ̀ yìí pé ọ̀rọ̀ security àwọn kan ń bọ̀ wọ́n fẹ́ wọlé Yorùbá òun náà ti sọ tiẹ̀ bó ti jẹ́ pé ó sọ kò gbégbèsè. iṣẹ́ rí èmi sọ ilé yìí ni kẹ́ ẹ bá lè mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá inú ewu la wà inú ewu ńlá òun la wà o ẹ wo ohun tó wá ń ṣẹlẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá ní ìjẹta àbíjẹrin wọ́n sì tún wọ Ìbàdàn ní Kòkó Institute wọ́n tún jíyàn gbé wọ́n tún ti kóyàn lẹ́kìtì the same àwọn set of people yìí wọ́n tún kóyàn lọ lẹ́kọ̀ọ́ tó ń ba nǹkan jẹ́ ní Èkó ilé-ẹ̀kọ́ yìí ní Kòròdú ẹ lọ wò wà online àwọn tó ṣẹlẹ̀ sí mo rí wọn mo wò ó kì í ṣe pé bóyá wọ́n fi pàtàn fún mi tàbí mo fi sọ àsọdùn it is fact ṣùgbọ́n ọ̀pọ̀ bí gbogbo ẹ ṣe ń ṣẹlẹ̀ ìyí tó jẹ́ kára ń ta àwa tẹ́mi ṣe ń tara tí mo ṣe ń pariwo tí mo ń ké tójú mi ràn tòtòtò òun ni wípé kò sí gbèsè kankan tí ìran Yorùbá gbé níṣẹ́ la káwọ́ gbéra táwọn pípọ̀ ilé ń wá tó dẹ̀ fi yà ń jẹ wá lájẹgbé nítorí kí dẹ̀ni kì í ṣe pé bóyá wọn lágbára tó wà o ẹ jẹ́ sọ àṣírí yẹn fún yín lẹ́ni gbogbo àwọn tẹ́rí tó ń pera wọn ní Fúlàní tó ń pera wọn ní nǹkan yìí tí wọ́n fi yà ń jẹ wá yìí agbára ò sí lọ́wọ́ wọn ẹ jẹ́ sọ òótọ́ fún yín wọn ò lágbára tó àwa ìran Yorùbá èyí tó fún wọn lágbára òun ni pé wọ́n rí wa gẹ́gẹ́ bíi pé à ń bẹ̀rù ìjọba ní táwọn dánwò lọ́dọ̀ wa mo challenge ìwọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó ń wo fídíò mi ṣó o lè dánwò ní ilẹ̀ Haúsá ṣó o lè dánwò ẹ̀wò mẹ́ n ò bí alákù mẹ́ta láìda ńṣe ló ní try ẹ̀ o lè dánwò èyí tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí èyí tó ń ṣẹlẹ̀ tí gbogbo wa rí yìí tó ń ṣojú èmi àti ìwọ yìí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ wọn ò ṣe plan yẹn kì í ṣàná ni wọ́n ṣẹ̀ṣẹ̀ pinnu kì í ṣọ̀sẹ̀ tó kọjá tí wọ́n wá àtàkì skul kì í ṣòun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ pláàni pé ẹ jẹ́ ká lọ àtàkì skul wọ́n ti ń pláàni tipẹ́tipẹ́ ṣùgbọ́n tó jẹ́ pé àṣírí yẹn bó ṣe tú jáde tó ń sọ fún àwọn gọ́vnà tó ń sọ fún sẹ́nẹ́tọ̀ tó ń sọ fún rẹ́pù tó ń sọ fún assembly tó ń sọ fún mínísítà tó ń sọ fún ọba tó ń sọ fún jòyè ìṣe ni gbogbo wọn fi wá ń ṣe pàtí wọ́n fi wá ń jayé ọlọ́ba bó ṣe wù wọ́n torí pé kí ni àwa wọ̀nyí kò sí gbèsè tá a lè gbé kò sí pátá lè kó kò sí tá a lè ṣe simply because à ń bẹ̀rù ìjọba mo dẹ̀ ti sọ ṣáájú kò sí nǹkan tó burú o pé ká bẹ̀rù ìjọba agbára wà lọ́wọ́ ìjọba àgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló dé agbára tó wà lọ́wọ́ ìjọba táwọn kan dẹ̀ ń wo ṣùṣù tán wọ orí ilẹ̀ wa tán dẹ̀ ń pa wá tán fi yà jẹ wá kí ló dé tí ìjọba ò gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé lórí àwọn wọ̀nyí bẹ̀rẹ̀ látòrí local government chairman wọn ò take any step local government tó jẹ́ pé àwọn Fúlàní wọbẹ̀ wọ́n ń pààyàn wọn ò gbé ìgbésẹ̀ kankan kódà ní local government tèmi tí mo ti jáde nígbà táwọn Fúlàní lọbẹ̀ tí wọ́n lọ pààyàn tí wọ́n pa bọ̀bọ̀ yẹn sí inú oko mo lọ sí inú ọ̀dọ̀ wa mo message mo ránṣẹ́ mo ṣe gbogbo ẹ̀ kán sọ fún chairman ní council kó tiẹ̀ jẹ́ ká wá rí wọn bóyá àti ẹ̀ lè jáde káwa náà as a youth ládùúgbò nílùú káti ẹ̀ kóra wájọ bóyá ẹni tán náà wá tì tán pa sínú gbóyè kó tó di pé wọ́n rò pẹ́ àfi tí chairman bá máa pè wá lọ́la torí pé kí ni gọ́vnà ò fún wọn ní àṣẹ gọ́vnà ò gbà wọ́n láàyè gọ́vnà ò sọ̀rọ̀ presidency ò sọ̀rọ̀ àwọn pípé dẹ̀ ń wọlé wọ́n dẹ̀ ń pa wá àwọn tó dẹ̀ kó sọ̀rọ̀ fún wa ẹ̀yin kábíyèsí ẹ̀yin àgbààgbà ẹ̀yin wíìsù nílẹ̀ Yorùbá gbogbo yín fọwọ́lẹ́rẹ̀ ń wòran kò sí wàhálà ṣùgbọ́n mò ń sọ eléyìí fún yín àṣírí ti ń tú àdìgídá ṣe bá àṣírí yẹn ṣe tú àṣírí ti tú ó pẹ́ tá àṣírí ti tú òun ni tọ́pìkì tí mò ń mú jáde yẹn pé àṣírí ti tú o àwọn ọmọ ológun àdídì gbogbo wọn ṣe ń kidnap ẹ lọ gbọ́ àṣírí ọ̀rọ̀ yìí pé bí ikú ilé ò bá pani tòde ò lè pani o agbára táwọn kidnappers ń lò ọ̀nà méjì ló pín sí wọ́n lo political power wọ́n lo religious power
agbára méjèèjì náà fi ń bá wa jà, tán fi ń dojú ìjà kọ wá. Wọ́n fi political power, wọ́n fi ń dojú ìjà kọ wá. Wọ́n fi religious power, wọ́n fi ń dojú ìjà kọ wá. Politically, àwọn British kó wọ́n ti gbé wa lé Fúlàní lọ́wọ́. Fúlàní ti rí Nàìjíríà yìí gẹ́gẹ́ bí ogún ìbí wọn. Wọ́n ti rí gẹ́gẹ́ bí property wọn. Wọ́n ti rí gẹ́gẹ́ bí nǹkan tó tọ́ sí wọn táwọn lè tó jẹ́ pé báwọn bó bá ṣe wu àwọn làwọn ṣe lè ṣe. Ní Nàìjíríà táwa nú ẹ̀, àwa Yorùbá dẹ̀ gbà bẹ́ẹ̀. Àti ẹgbà fáwọn Ìgbò alágàbàgebè ni àwọn ní tiwọn. Alágàbàgebè làwọn ọmọ Ìgbò, but àwa tá a jọmọ Yorùbá tá a láàkàwé tá a láàgbọ́n àgbà fún wọn ipe lóòótọ́ àwọn ló lágbára yẹn wọ́n dẹ̀ lò lórí wa. Wọ́n lo agbára yẹn lé wa lórí. Nínú iṣẹ́ ọlọ́pàá wọ́n lo agbára lé wa lórí mbẹ̀. Inú iṣẹ́ ológun wọ́n lo agbára lé wa lórí. Go to the DSS wọ́n lo agbára lé wa lórí, àwọn ló ń pàṣẹ. Nínú ibi tó ti ń wa epo ọ̀pọ̀ pé kò sí ibi tó ti ń wa epo lọ́dọ̀ wọn, àwọn ni wọ́n ń pàṣẹ. Lórí gbogbo nǹkan pátá tó ní ṣe ní Nàìjíríà yìí, àwọn ni wọ́n ń pàṣẹ. Wọ́n dẹ̀ lo agbára yẹn lé wa lórí. Pọ́ọ̀tù wa tó wà lẹ́kọ̀ọ́, àwọn ni wọ́n ń pàṣẹ, tẹ́ bá lọ bẹ àwọn ni wọ́n ń control. Ìgbà kan wà tó jẹ́ pé 18 directors la ní kí náà pé 18 directors la ní port authority wa. Director for this, director for this, director. Nínú gbogbo director wọn yẹn, ẹyọ kan péré ló jẹ́ Yorùbá. Gbogbo àwọn tó kù pàpà tàbí all Fulanis. Wọ́n dẹ̀ pàṣẹ nílẹ̀ Yorùbá. Ẹ lọ sí Àpápá níbi tí wọ́n fún wa wà. Mo lè fi gbogbo tí mo ní búra fún ẹ lọ bẹ̀. Eléyìí sọ̀rọ̀ pé mo fi sọ àsọdún ẹ lọ find out. Èdè tó pinlẹ̀ jù níbẹ̀ òun ni Ìgbò àti Fúlàní, èdè Haúsá. Àwọn ni wọ́n ń pàṣẹ lórí ilẹ̀ wa, lórí omi wa, lórí tọ́lọ́run jogún fún wa. Mo ṣe ń tẹnumọ́, mo dẹ̀ máa sọ wípé à ń bínú pé àwọn South Africa wọ́n bá Nàìjíríà ń jà, Nàìjíríà ràn wọ́n lọ́wọ́, wọ́n ṣe tẹ́ ẹni tí ò bá lọ́pọlọ lámọ̀ bínú sí South Africa. Tó bá lọ́pọlọ wà mọ̀ pé tí wọ́n ń ṣe, wọ́n mọ̀ tí wọ́n ṣe. Wọ́n mọ̀ tí wọ́n ṣe because wọn ò fẹ́ situation ṣẹ́rò pé wọn ò gbọ́tàn ní abẹ́rò bójú wọn etí wọn di bí etí àwa Yorùbá ṣe di bójú wa ṣe fọ́. Ṣẹ́rò pé wọn ò mọ̀ tán ní gbogbo bí àwọn Fúlàní ṣe migrate tí wọ́n rìn tí wọ́n wọ ilẹ̀ Haúsá tí wọ́n dẹ̀ gba Haúsá lọ́wọ́ àwọn tó ń pè ní kọ́ọ̀lù Haúsá. Ṣẹ́rò pé rárá ni wọn kàwé ní ẹrù pé kò sí historian láàrin wọn ni. Wọ́n kàwé, wọ́n gbọ́n. Àwọn náà ò fẹ́ kírú àwọn ìdààmú yẹn ṣẹlẹ̀ sí wọn. Káàlè dòde káwọn fàyè gbà wọn kọ́ dẹ̀ máa take over, kọ́ máa dominate lọ́wọ́ mọ́ àwọn lọ́wọ́ lójú ayé wọn ní tí wọn ò fẹ́ tó ṣe ń gbégbèsè nìyẹn. Tí ilẹ̀ tiyín náà bá dáa, tí ìlú tiyín náà tó dáa tó sunwọ̀n, kí lẹ wá lọ ìlú onílù, kí lẹ wá lọ sórílẹ̀-èdè olórílẹ̀-èdè. Ẹ̀yin tíjú yín nílẹ̀ Yorùbá every night every blessed day ní bọ́ọ̀sì ńláńláńláńlá ló ń kó àwọn ọmọ Ìgbò ló ń kó wọn wọlé Yorùbá. Every blessed day ní tírélà àti tírélà Dangote àti J5 tó fi ń kó ata ló ń kó àwọn Fúlàní wọlé Yorùbá. Níbi tá a ṣe ìwádìí wọn dé tó bá ti ń bọ̀ wọ́n á to ata sísàlẹ̀, wọ́n á togi sórí ata yẹn. Àwọn ọmọ Fúlàní ọmọ Gàmbàrí wọ́n á jòkó sórí ata yẹn, wọ́n á jòkó, wọ́n á tó ẹrù sórí ẹ̀, wọ́n á dẹ̀ to àwọn ìbọn sáwọn ibì kan, wọ́n á gbọ́kadà sáwọn ibì kan, tírélà yẹn dẹ̀ mọ́ kó wọn bọ̀. Bọ́ bá ṣe ń bọ̀ tó bá ti ń dé ìlú Yorùbá from one Yorùbá to another náà máa drop wọn, tó dẹ̀ máa gbọ́kadà lé wọn lọ́wọ́ pé kọ́ lọ máa survey, kò sí ibi tí wọn ò mọ̀ nílẹ̀ Yorùbá. Yorùbá dẹ̀ fọwọ́ lára wọn wọ̀ràn, ojú yín ò fọ́, ojú yín etí yín gbogbo ẹ̀ kò di, ojú yín ò dẹ̀ fọ́. Yorùbá fọwọ́ lára wọn wọ̀ràn, kò jọ wọn lójú, wọn ò rí bí nǹkan burúkú, wọn ò rí bí nǹkan bàbàrà. Ojoojúmọ́ ayé Igbo migrate massively, wọ́n wọlé Yorùbá, wọ́n gbà lọ́wọ́ yín, wọ́n dominate lọ́wọ́ yín. Ẹ rí bí nǹkan tó burú. Ojoojúmọ́ ayé làwọn Fúlàní lọ́wọ́ ilẹ̀ Yorùbá tó fi tírélà ń kó wọn wá. Ẹ rí bí nǹkan tó burú, ẹ rí bí nǹkan bàbàrà. Ẹ take necessary measure, appropriate measure, ẹ gbélé lórí kẹ́ gbé gbèsè tó yẹ kẹ́ gbé. Aláwọn àgbààgbà o, àníjọba o, àní gọ́vnọ̀ o, ní gọ́vnọ̀ àtún ní àwọn speaker, ní assembly members, àní senators tó ṣojú wa tó dẹ̀ pààyàn. Kẹ́ ẹ bá lè mọ̀ yí pé àwọn tá à ń sọ yí àwọn senators yí àwọn gbogbo àwọn olóṣèlú yí wọ̀n yí pé ìka ayé àtọ̀run ni wọ́n. Ibi tí wọ́n ti kó àwọn tíṣà lọ́yọ̀ state ṣe mọ̀ pé wọ́n ní senator kan ló represent wọn bẹ̀ títí dọ̀la. Ṣé ẹ gbọ́ kí senator yẹn sọ̀rọ̀ lókè? Ṣé ẹ gbọ́ kó sọ̀rọ̀ l'Àbújá? Tó bá dẹ̀ jẹ́ pé wọ́n wà ní holiday nítorí primary tí wọ́n ń ṣe, tó bá kà yín sí kó ní jẹ́ ẹja mọ́ pé ìdùn ní yín lóòótọ́ àtòdodo, tó bá kà yín sí kò wá yẹ kán ti pé urgent sitting kán debate lé lórí pé kí ló ń ṣẹlẹ̀. Wọn ò lè pè yín, wọn ò lè pè pàdé nítorí yín, kí lọ jẹ́ kí lẹ já mọ́. Yín tí mo ṣe ń tẹnumọ́ ni pé ẹ̀yin náà lẹ máa tó káwọ́ sókè tẹ máa ṣe bá àṣà tábà bá dẹ́sẹ̀kí sẹ́dẹ̀tọ̀ àràbà pàjẹ́ àràbà tìgbàgbà lẹ máa káwọ́ sókè tẹ máa pọ́n wọn tẹ máa gẹ̀ wọ́n. Àwọn tó yẹ kẹ́ ẹ dàgbẹ́lé lórí, àwọn tó yẹ kẹ́ ẹ pọ́ kẹlẹ̀bẹ̀ kẹ́ ẹ pọ́ lé wọn lójú, àwọn tó yẹ kẹ́ ẹ tọ̀lé lórí. Ṣùgbọ́n kò sí, kò nítumọ̀, kò jọ yín lójú. Ṣẹ́rí èmi tí mò ń tẹnu mọ́rọ̀ yìí mo mọ ìdí tí mo ṣe ń sọ, torí mo mọ̀ pé búburú tẹ̀yìn fojú yín rí tẹ́rọ pé búburú bẹ̀rẹ̀ yìí kò tí ì bẹ̀rẹ̀ o. Wọ́n ṣe rìhásà lọ́wọ́ ni wọ́n ṣe practice ni o. Reality lèmi gbà fún yín. Ṣé mo bá àwọn bàbá wa kan Sunday Igboho
ọmọdé yẹmọ bàbá wa General Togun ní látọ̀yọ́ state àtọ̀pọ̀lọpọ̀ àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ń sọ àwọn ọ̀rọ̀ yìí pé àwọn nǹkan báyìí báyìí ló ń go on ṣùgbọ́n tẹ́yìn Yorùbá tẹ́ ẹ̀ sọ̀rọ̀ sí tí ò jọ yín lójú wọ́n ṣe mẹ́yẹ bọ̀ lápò ní o wọ́n ṣe mẹ́yẹ bọ̀ lápò ẹ̀ tí ì rí kìnnì kan Yorùbá ní màrìwò lẹ́rí ẹ̀ tí ì régún ní in tó ń ṣẹlẹ̀ yẹ ẹ̀ tí ì rí màrìwò débi tẹ́ ti fẹ́ régún o wọ́n ń ṣe rìhásà wọ́n ń practice lọ́wọ́ ẹ wá jẹ́ sọ àwọn kankan fún yín lára ibi tí ẹ ti sùn mo sọ fún mi ní political and religious way náà fi ń ṣàkọlù sí wa tẹ́yìn Yorùbá ò fúnra wọ́n gba ọ̀nà Islam ó wà lára ibi tó ti ní àtàkì wa eléyìí oṣù ọ̀rọ̀ pé ẹnìkan kórìíra ẹ̀sìn kò sí ọ̀rọ̀ kórìíra ẹ̀sìn nínú eléyìí ẹ̀sìn tó pè lẹ́sìn Islam yẹn ẹ̀sìn ikú ni ẹ̀sìn ìpààyàn ni I have a friends that are Muslims tó bá wo fídíò mi tó jọ́ rẹ mi tí inú bá ń bí ẹ pé mo sọ eléyìí tí mo sọ yìí that is your own cup of tea má kí mi mọ́ láyé má dá sí mi mọ́ láyé I don't bloody care mo ń sọ eléyìí fún yín ni kẹ́ ẹ bá lè mọ àwọn ibi tí ogun ti ń jà wá ní ilẹ̀ Yorùbá dẹ̀ rèé wọ́n ti ní àwọn tí wọ́n mú tó jẹ́ pé ní political realm wọ́n láwọn tó ń lò tó jẹ́ pé àwọn ni wọ́n ń fún lówó tó jẹ́ pé ìjà tó yẹ kán jà fún wa tó yẹ kán jà fún ọmọ Yorùbá wọn ò dá sí kò kàn wọ́n kò jọ wọn lójú wọ́n wà dáadáa tán jọ ọmọ Yorùbá yìí tó dẹ̀ jẹ́ pé wọ́n tó lóṣèlú àwọn dẹ̀ ń gbàbọ̀dẹ̀ látọ̀dọ̀ àwọn Fúlàní wá nítorí tiwa nílẹ̀ Yorùbá mo sọ̀rọ̀ nípa yẹn lánàá àwọn senators yín àwọn ọba yín àwọn house of reps àwọn assembly gan pàápàá gbogbo wọn náà ń gba bribe tán gba rìbá nítorí ìran ọmọ Yorùbá nítorí ìyà tó ń jẹ wá èmi ò ní tàn yín jẹ torí pé ìran Yorùbá nìran mi ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá ni mí màá sòótọ́ fún yín ṣé ẹ rí nípa tí ọ̀nà religion tí ọ̀nà tí òṣèlú mo ti ṣàlàyé ẹ̀ ṣé ẹ rí ti religion in the same thing tẹ́ ẹ ṣe lórí ọ̀rọ̀ òṣèlú náà lẹ́ ṣe nípa tẹ̀sí ẹ̀sùn Yorùbá ẹ̀sùn ẹ̀káwọ́ gbéra ẹnìkan pè mí lánàá lọ́mọdúnkà kí wàá ní solution báyìí ọwọ́ mi ló ti fẹ́ béèrè solution lórí pé mi ní Ọọ̀ni Ifẹ̀ èmi ní Aláàfin Ọ̀yọ́ èmi ní Ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀ tó jẹ́ chairman lọ́balọ́ba l'Ondo state èmi lajero èmi lè wí adó èmi ní Olúbàdàn tó jẹ́ chairman lọ́balọ́ba nìbàdàn lọ́yọ̀ state èmi ní lẹ́sẹ̀ ń béèrè solution lọ́wọ́ mi àbí èmi ní chief security officer of Ondo state ẹni kí ni solution. òótọ́ ọ̀rọ̀ máa ń dàbí ọmọ ìyá sọkúsọ ni and I will tell you kò sí ní tẹ́nikẹ́ni fẹ́ fi mí ṣe màá sọ bẹ́ẹ̀ bí mo sọ náà ikú náà ni ó máa pa mí bí èsì sọ fún yín náà ikú náà ni kò sẹ́ni tó lè escape ikú but kíní kan ló dá mi lójú ni wípé bọ́ọ̀lù ọ̀hún ò bá fẹ̀mí mi lé kankan nínú yín lọ́wọ́ kò sí ní tẹ́ fẹ́ ṣe ẹ kàn máa ṣe lásán ni ẹ máa mú lásán ni ẹ ṣe lásán ni tọ́lọ́run bá ti fi ẹ̀mí mi lé yín lọ́wọ́ màá fi àwọn fídíò kan máa fi hàn yín lẹ́yìn prógrámù yìí. àwọn kan wà tán ti pa ẹ̀sìn tán gbà bọ̀dẹ̀ fún ìran Yorùbá ṣùgbọ́n Yorùbá kí nǹkan ò jọ yín lójú àìkáràmọ́sìkí àìbìkítà tẹ́ ẹ ṣe táwọn òyìnbó fi take over ilẹ̀ wa náà fi rí wa colonize the same thing yẹn náà lẹ́tún ṣe débi táwọn ẹlẹ́sìn tí gbogbo wọn tó fi ráyè tó fi ń gbé ìgbésẹ̀ tó wù wọ́n lé wa lórí. gbọ́ nílẹ̀ Yorùbá àwọn Islamic scholars kan wọ́n wà àtàwọn ọba tó jẹ́ pé wọ́n gbowó àwọn kan tí wà tó jẹ́ pé it is obvious wọ́n gbowó tí wọn ò lè dínà yẹn. mo fi gbàkan sọ̀rọ̀ Olúwo fún yín rí Rashidi Amugbó Olúwo mo fi gbàkan sọ̀rọ̀ ẹ̀ fún yín dáadáa pé there are some steps tí Olúwo ń tẹ̀kì tó jẹ́ ibo yẹ kí ìjọba Nàìjíríà kan challenge ẹ̀ kan gbadé lórí ẹ̀ kan gbé jòkó kan fìdí ẹ̀ gúnlẹ̀ síbi kan béèrè question lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá wò ẹ̀ rí pé Olúwo ń lo agbára tó ó dẹ̀ jẹ́ ká mọ̀ pé agbára tó ń lò ẹnìkan wà tó ń mọ̀húrú lẹ́yìn òun tó ń sọ fún un pé kó máa jó níṣó torí tí bá ṣe bẹ́ẹ̀ ni ta ni Rashidi Adéwálé tó wájú òun ni agbára ẹ̀ wá fẹ́ pọ̀ níbi pé ó ń fi Yorùbá ń dára tó wù ó ń forógùn fi ń ro Yorùbá. Number one Olúwo gbéra ó lọ sí Saudi ó gbé mátà ilẹ̀ Yorùbá mátà Nàìjíríà as a country as a nation tí ò yẹ kó jáde lọ sí another government another country ó gbé lọ Saudi ó lọ ń ròyìn níbẹ̀ ó sọ fún wọn wípé ibi tóun ti wá o wọn ò fẹ́ gba ìsìláàmù níbẹ̀ o wọ́n ń bá ìsìláàmù ń já o òun nílò ìrànlọ́wọ́ wọn o kí ló nílò ìrànlọ́wọ́ wọn fún pé ká wá bá wọn para àwọn tán bá lè pa nílẹ̀ Yorùbá simply because ẹ̀sìn ìsìláàmù náà tẹ́lẹ̀ ó kúkú ti sọ wípé ẹni tí ò bá ti ṣe ẹ̀sìn ìsìláàmù ṣe ni ká máa pa gbogbo wọn
ibi tí ìsìlámù bá ti dé tá bá rí èèyàn kankan nítòsí ibẹ̀ tí yóò gba ìsìlámù ìṣe nìkan bẹ́ orí wọn ó wà ní Kùránì nìyí ms baba ikú ò ní pa ẹ fún wa ó ṣáà fi hàn wá lójoojúmọ́. èyí tó ń pè wọ́n fún nìyẹn ní Saudi tó bá jẹ́ wípé Nàìjíríà mọ nǹkan tó ń ṣe ni tó bá jẹ́ ordinary person bí irú àwọn ìlú kan dẹrú ẹ̀wò láṣà wọn ojú ẹsẹ̀ náà máa gbé wa ojú ẹsẹ̀ ni pàápàá ṣùgbọ́n Olúwo ṣe ó mú jẹ kò sí kankan kò tí ẹsẹ̀ tó competition mọ́ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá yìí kò sí kẹ́ẹ̀tì ẹ̀kọ́ kẹ́kọ́ mọ́ pé ìtọ́lúwo lọ ṣe ní Saudi yìí kò tọ́ sí gẹ́gẹ́ bí ọba ilẹ̀ Yorùbá kó gbé irú ẹ̀ lọ sí Saudi lọ fi ẹjọ́ sùn ní Saudi pé wọn ò jẹ́ kẹ́sì Islam fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n pọ́n òrìṣà lé òrìṣà ni wọ́n ń gbéga for that reason you need their support. Olúwo was in the midst of government officials of Saudi Arabia ibẹ̀ ló ti ń sọ ọ̀rọ̀ òun tó bá jẹ́ orílẹ̀-èdè tó dára wọn lójú ni tí ò ní pé kankan ṣẹlẹ̀ lábẹ́ bó ṣe ń wọ Nàìjíríà báyìí ló yẹ kán pè é irú àwọn tó bá ṣe nǹkan tó ṣe yẹn wọ́n lè charge for spy wọ́n lè charge for espionage or for ojúlórúkọ kan tó máa ń pè wọ́n lè charge fún. ṣùgbọ́n Olúwo mú ní oyan fanda to an extent àwọn kan tó wá àwọn tí gbogbo wa mọ̀ láti ràn tó jẹ́ pé they are full time terrorists tí gbogbo ayé mọ̀ wọ́n gbéra tìbọ́ntìbọ́n wọ́n wọ Nàìjíríà wá wọn ò rí Aso Rock lọ kán lọ kí president tó wà l'Aso Rock nígbà yẹn wọ́n gbéra wọ́n wá sọ́dọ̀ Olúwo wọ́n dẹ̀ kó bọ̀ dání to an extent láwọn fẹ́ ṣe training fáwọn boys àwọn ọmọ kéékèèké tó wà ní ilé kéwú Mufti Ìwó. èmi sọ ilé ìfún yẹn lọ mọ̀ ipe gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí àwọn pípù yẹn mọ̀ ní wọ́n ní techniques náà fẹ́ lò láti rí i pé ìdàrúdàpọ̀ àìgbọ́ra ẹni yẹn tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀ ti sọ pé ọmọ iná làwọn ọmọ ìránṣẹ́ iná òun náà ṣe rán Olúwo níṣẹ́ sí i tó fa gbogbo nǹkan rú tó fi ń gbàlejò ọ̀ràn the same Olúwo yìí ó mọ̀ yìí pé àwọn tó wà yìí they are full time ISWAP àwọn ISWAP náà tó jẹ́ pé they have been named as a critical terrorist organization ó mọ̀ but kò ṣe nǹkan kan kò sí kan tí Yorùbá ṣe lé lórí Yorùbá ò gbégbèsè kankan the same Olúwo yìí ó tún fi àyè sílẹ̀ tó anẹ́sẹ̀ tó jẹ́ pé ní ilẹ̀ Yorùbá Olúwo ó make sure pé ó kọ̀ sí ìdàrúdàpọ̀ kó bá ọba ilé ìjà kó kẹ̀yìn ẹ̀sẹ̀ ní kó da gbogbo àárín rú de tó anẹ́sẹ̀ tó jẹ́ pé cultural activities wà nílẹ̀ Yorùbá Olúwo ń dorí ẹ̀kọ́dọ̀ against ẹ̀sìn torí ẹ̀sìn iṣẹ́ tó gbowó láti ṣe ló ń ṣe o ẹ bèrè kí ni iṣẹ́ tó Olúwo ń ṣe tó fi lówó tó fi kọ́ ilé tó fi ń ra mọ́tò tó ṣe bọ̀gẹ̀bọ̀gẹ̀ ẹ̀ rí pé kò níṣẹ́ ṣùgbọ́n ó ń lo agbára tó ní pẹ̀lú backup àwọn tó ń fún ní àtìlẹ́yìn láti Iran so ó ń lo agbára yẹn mo máa round up ń sìn Olúwo dẹ̀rẹ̀ ó ń da ilẹ̀ Yorùbá rú Mufti ẹ̀ ìyẹn tiẹ̀ dìídì sọ ni pé kán máa train àwọn ọmọ kéékèèké pé kán máa kọ́ àwọn ọmọ ilé kéwú wọn pé kán máa train wọn bọ́n ṣe ń yìnbọn Nàìjíríà ò rí kankan ṣe wọ́n gbọ́ o Gumi rìn freely bó ṣe wù ó yan fandafanda bó ṣe fẹ́ Gumi kò lè mú má gbé lọ jẹ́ máa ṣe bẹ́ẹ̀ Jésù lọ́ba wọn níta ẹ lọ́ba ṣùgbọ́n tó dọ́kí pariwo sí ìlú. Gumi ó ń rìn ó yan fandafanda Gumi tó jẹ́ pé ó hàn kedere pé terrorist lélẹ́yìí tí ò sí òun ò tiẹ̀ fi tiẹ̀ pamọ́ ó yan fandafanda Nàìjíríà kò yẹ kí gbogbo yín mọ̀ pé there is a certain power tó wà lẹ́yìn ọ̀rọ̀ náà tí ò jẹ́ kán lè mú Gumi tí ò jẹ́ kán lè mú Mufti Ìwó tí ò jẹ́ kán lè gbé Olúwo àti Morik wọ́n pọ̀ bẹ́ẹ̀ tán ti gba owó tó jẹ́ pé àwọn lágbóde gbà wọ́n fẹ́ make sure yìí pé àìbalẹ̀ ọkàn ìrójú àìráyè ó bá ilẹ̀ Yorùbá káwọn lè ráyè accomplish mission wọn tó ti wà lọ́kàn wọn tipẹ́tipẹ́ kí lẹ́ni mission mò ń sọ fún yín ní gbogbo ìgbà ilẹ̀ Yorùbá yìí wọ́n ní Allah ló jogún ẹ̀ fáwọn àwọn dẹ̀ gbọ́dọ̀ sa gbogbo ipá wọn láti rí i dájú pé àwọn gba ilẹ̀ yẹn wọ́n wá ń da ilẹ̀ Yorùbá ríboríbo kí n tó máa lọ ẹ lọ mọ ilé yìí dájúdájú pé wọn ò tí ì bẹ̀rẹ̀ operation o wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o mo ti sọ fún yín wọ́n ń bọ̀ ní pati èyí tẹ́ ẹ mọ̀ pati ń ṣe dáadáa ẹ lọ múra sí pati ṣíṣe wọ́n ń bọ̀ ní schools wọ́n tẹ̀ ti bẹ̀rẹ̀ ti school bẹ́ẹ̀ yẹn wọ́n ń bọ̀ ní church mọ́sálásí tó bá jẹ́ ti Yorùbá tọmọ Yorùbá pọ̀ nú ẹ̀ wọ́n ń bọ̀ ńbẹ̀ mo ń sọ eléyìí fún yín ni torí ẹni tó bá létí ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n ẹni tó bá létí ni kó gbọ́ ohun tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ mi ó máa ń dàbí ọmọ ìyá sọkúsọ ni ẹ̀yin náà ẹ fojú inú wò ó báwo làwọn pípò yìí ṣe ń rìn àtàwọn tó jíyàn gbé o àtàwọn tó ṣàgbọ́dẹ̀gbà fún wọn o àtàwọn tó ń pààyàn o kò sí kankan kò sí bí ti wò ó mọ nínú wọn tí wọ́n mú tí wọ́n dẹ̀ prosecute tán rán lẹ́wọ̀n tàbí tán dẹ̀ pa mi ì gbọ́ rí irú agbára wo ni wọ́n lò there are powers that are backing them ó ní mo ṣe sọ fún yín pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ipá Tinubu ò ká
agbára Tinubu ká ṣùgbọ́n agbára kan wà tó yẹ kí Tinubu lò tó wà lọ́wọ́ Tinubu tó lè gbà wá kí dẹ̀ lágbára yẹn agbára yìí pé Yorùbá fẹ́ dá dúró. Gbọ́ mi dáadáa agbára tó wà lọ́wọ́ Tinubu ni pé kó fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú gbogbo ìran ọmọ Yorùbá tó kù kí Yorùbá jáde kúrò nínú Nàìjíríà. Níwọ̀n ìgbà tẹ́ ẹ bá wà nínú Nàìjíríà tí ẹ sì ń lo constitution Nàìjíríà àwọn pípọ̀ yà máa wọlé Yorùbá wọ́n máa jí yín gbé wọ́n máa pa yín kò tẹ̀ sẹ́ni tó máa challenge wọn kò sẹ́ni tó máa prosecute wọn fáàtì lẹ́gbọ́n yẹn ọdún mélòó ni Tinubu fẹ́ lò tó tún máa parí táfi kúrò bẹ́ẹ̀ at worst kí Tinubu lọ́dún mẹ́jọ nínú ọdún mẹ́jọ báyìí ó ti lo ọdún mẹ́ta nínú ẹ̀ nínú ọdún mẹ́jọ ó ti lo mẹ́ta ó múra àti ìdìbò second term báyìí tó bá wọlé ẹlẹ́ẹ̀kejì ojú wa ló ti ń pẹ́ fúrúrú ó ti parí ó ti lọ tó bá wá lọ tó tẹ́lẹ̀ omi ìdè ńkọ́ ẹni tó dé yẹn tó wá tún lọ́jọ́ ọmọ Fúlàní ẹ ti wọ wàhálà mo ti sọ fún yín ṣáájú tó bá ti jẹ́ Fúlàní ló padà gbàjọba lọ́wọ́ Tinubu ẹ lọ kọ́ sílẹ̀ ọba ìlú yín wọ́n máa lé kúrò lórí ìtẹ́ wọ́n á gbé Fúlàní jọba ńbẹ̀ tó bá ṣàánú yín ọba ìlú yín á wà ńbẹ̀ ọba Fúlàní náà tún wà ńbẹ̀ á máa jẹ́ Sẹ́ríkì of your town wọ́n sì máa jẹ́ Sẹ́ríkì of Àkúrẹ́ land ẹ lọ kọ́ sílẹ̀ Déjì Àkúrẹ́ wà lọ́tọ̀ Sẹ́ríkì of Àkúrẹ́ tún wà lọ́tọ̀ àwọn méjèèjì wọn á jọ jẹ́ first class ọba wọn á dẹ̀ recognize wọn òfin á dé lẹ́yìn látòkè wá àwọn náà máa pàṣẹ kò sí tẹ́fẹ́ ṣe wọn á dẹ̀ máa wọlé wọn á máa pa yín kò sí tẹ́fẹ́ ṣe ṣùgbọ́n bó ti wù ká kéré mọ́ tán bá ti lè proclaim wa pronounce wa as an independent nation wọn ò bí alákùn bàbá wọn kan dédé wọlé Yorùbá anyhow tán bá wọlé ẹ̀yà lè pa wọn òfin sọ bẹ́ẹ̀ a máa gbé wọn tá a bá ṣàánú wọn á gbé wọn àjú wọn sẹ́wọ̀n fún wọn dẹ̀ wà lọ́gbà ìwọ̀n for days or months even years torí pé kí ni wọ́n gbọ́dọ̀ ẹ̀rú wọ orílẹ̀-èdè wa ṣùgbọ́n tí mọ́ọ̀tà ṣe ń dé orílẹ̀-èdè kan ṣoṣo kò sófin tó dé wọn pé kán mọ́ rìn wọ́n á wọnú gbó yín òfin òní kán mọ́ wọgbó wọ́n á rìn láàrin ìlú òfin òní kán mọ́ rìn wọ́n á dára tó wù wọ́n wọ́n á survey ìlú yín mo sọ fún yín tábà fún fèrè tó kún bẹ̀rẹ̀ lẹ́ni wọ́n á pa ọmọ Yorùbá nípa púpà àti pọ̀jù torí pé kí ni ẹ ti sùn yàtọ̀ sí sísùn wọ́n ti mọ gbogbo kọ̀rọ̀ kan dú ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ náà mọ̀ àwọn náà ṣe rí ọ̀kadà tó ń gbé yín kiri tọ́kadà bá ti pé lọ́wọ́ ti pé ọ̀kadà wà á discover pé Fúlàní ni ọjọ́ tí mo lọ Kòròdú tí mo ń tọ́ kiri tí mo wọ Kòròdú làbá wọ̀nà pé àwọn ọ̀nà tó máa gbé wa jáde láti Kòròdú afẹ́ gbàbẹ̀ já sí Ìjẹ̀bú Òde sí Ìṣàgámù rádà afẹ́ gbàbẹ̀ já sí Ìṣàgámù àwọn wá ọ̀nà àwọn wọ́lọ́kadà tó máa gbé wa túrú ọ̀nà yẹn awọ́kadà tútútútú kìkà wọn Fúlàní ìkíní dé Fúlàní kejì dé Fúlàní kẹta dé Fúlàní ní Kòròdú báwo ni wọn ò ṣe ní kọlù wọn ìyá tó ń sunkún mọ́ wo fídíò yẹn ọjọ́ tó ń ti rìn ní Kòròdú ẹ̀ ké síta wọ́n wá àtàkì nínú lẹ́sìn ẹ̀ ké wọn ò dẹ̀ tí àtàkì wọn ò tí ì bẹ̀rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Mufti Ìwó Olúwo àtàwọn kan lọ́yọ̀ọ́ mo sọ fún yín ṣebí ọmọ Fúlàní kan ti contest ní Ọ̀yọ́ state tó fẹ́ jẹ gómìnà tẹ́ ẹ̀ bá ṣọ́ra wọn fún ní tíkẹ́ẹ̀tì gómìnà yẹn Buhari lórúkọ ẹ̀ agba tíkẹ́ẹ̀tì àjẹ gómìnà yín ayé yín wó náà nìyẹn ó tán tí èdè sí tẹ́mọ́ ṣe. ẹ wo àbọ̀ ọ̀rọ̀ lásán fọmọlúwàbí tó bá dénú rẹ̀ yọ̀dọ̀ díndínní mo sọ èyí mo dúró náà tó bá ń létí kó gbọ́n tẹ̀mí sọ ọmọ Yorùbá ẹ jí gírí ẹ múra sílẹ̀ solution méjì ló wà ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o kò sí báwọn ṣe ní máa attack yín kò sí báwọn ṣe ní wá ẹ ṣe nǹkan kan láti protect ara yín láti defend ara yín yàtọ̀ wà nínú méjèèjì defend and protect yàtọ̀ wà nínú ẹ̀ ẹ wá nǹkan tẹ́ bá máa ṣe láti lè defend ilẹ̀ yín láti lè defend family yín ìyẹn kan tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ kí ìyẹn kó ṣẹlẹ̀ torí àti defend náà kò sí kò rọrùn bẹ́ẹ̀ bá lè fẹ́ defend Nigeria government á gbé yín wọ́n á arrest yín bóyá àdá lásán lè gbé dání wọ́n á gbé yín wọ́n á dẹ̀ prosecute yín but àwọn tó ń gbé AK tó ń gbé àwọn ìbọn burúkú Kalashni tó ń gbé dání wọn ò rí wọn gbé o wọn ò dẹ̀ arrest wọn o ìyẹn náà dúró lọ bẹ́ẹ̀ kí wọ́n round up ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ bá ti mọ̀ yìí pé ìyẹn ò dẹ̀ ní work solution kan ṣoṣo ọ̀nà àbáyọ òun ni pé ká pín ká jáde kúrò ní Nàìjíríà láìsí bẹ́ẹ̀ títí ayérayé tí Jésù àfi dé ìyẹn tó bá máa dé o tí Nàìjíríà bá sì ń jẹ́ orúkọ tó ń jẹ́ tá sì ń jẹ́ tá sì ń lo constitution yìí ẹ gbàgbé wọ́n á máa wọlé yín wọ́n á máa jí yín gbé wọ́n á máa pa yín títí gbogbo yín á fi gba Islam tẹ́ bá wá gba Islam tán wọ́n á lé ọba yín asákàbàkàbà lójú ayé ẹ̀ wọ́n á fi ọmọ Fúlàní wọ́n fi jọba síbẹ̀ ọmọ Fúlàní máa contest fún chairman local government yìí wọ́n á dẹ̀ approve ẹ̀ INEC announce ẹ̀ gbóhùn ló win ní á dẹ̀ jẹ́ chairman yín ọmọ Fúlàní ọmọ Ìgbò á contest fún gómìnà yín wọ́n á announce ẹ̀ gbóhùn win ní kò sí ní tẹ́ fẹ́ ṣe Buhari kì í ṣe Buhari tó kú o Buhari kan wà lọ́yọ́ state tó jọ ọmọ Fúlàní pọ́n bẹ́lẹ́ tí òun gan ò deny pé òun kì í ṣe ọmọ Fúlàní ó contest báyìí lọ́yọ́ o mò ń gbọ́ báyìí pé wọ́n ní wọ́n sọ pé wọ́n pé òun ni Tinubu support ọmọ Fúlàní pọ́n bẹ́lẹ́ ni kò sọ pé òun kò deny yẹn ọ̀sẹ̀ ìyàtọ̀ wà nù pé kán parọ́ mọ́ òun ò deny yẹn o ó fẹ́ contest lọ́yọ́ tẹ́ ẹ̀ bá ṣọ́ra àgbà tíkẹ́ẹ̀tì àjẹ gómìnà yín lọ́yọ́ Oríyọmí Àmùsátì ọ̀rọ̀ ẹ̀ náà ó ní bó ṣe jẹ́ àwọn kan ní Fúlàní ní bàbá ẹ̀ àwọn kan ló bàbá ẹ̀ ní Fúlàní
ó wà lára àwọn tó gbégún mi wá sílẹ̀ Yorùbá àtòun àti mọ́fì Ìwó àtolú Ìwó àtàwọn kankan bẹ́ẹ̀ òun náà fẹ́ jẹ gọ́vnà o ara àwọn tí wọ́n ń pinnu sàríà lọ nìyẹn kó o ṣẹ̀ṣẹ̀ kékeré kan gé ẹ lápá kó o ṣẹ̀ṣẹ̀ kékeré kan gé ẹ lẹ́sẹ̀ kán gé gbogbo apá ẹ̀ tán wọn ò rí bi gé mọ́ òfin wọn sọ pé tán bá ti gé apá ẹ̀ méjèèjì tán ti gé ẹsẹ̀ ẹ̀ méjèèjì tí ò síbi tán fẹ́ gé mọ́ wọn ní kán gé orí ẹ̀ wọn apá ẹ̀ náà ni. àánú yín ṣe mí ọmọ Yorùbá ẹ ronú o ẹ ronú ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra ẹ̀ ewu ẹ bá mi pín program yìí ẹ nírí ju báyìí lọ́mọ lúkà ni mò ń jẹ́ o ẹ bá mi ṣí ẹ ǹjẹ́ ìwò mi nínú TikTok nínú YouTube nínú Facebook ẹ dákun ẹ dábọ̀ ẹ bá mi pín ojú òní tì yín o ọ̀tá òsì ní yọ̀ yìí lágbára ọ̀nà àmà ṣàlàbò lé wa lórí o àwa tí ò tẹ̀ sí ń ta ní àfọ Ọlọ́run Olódùmarè Ọlọ́run lálàbò wa ó sì tún máa tó bọ̀ máa ṣàlàbò wa abẹ́ àbọ̀ Ọlọ́run làwa dúró sí Ọlọ́run náà máa ṣàlàbò mi lọ ẹ sì máa ṣàlàbò tì yín náà ẹ bá mi pín kọ́tí ẹ jáde ìbùkún ní orílẹ̀-èdè mi orílẹ̀-èdè Yorùbá. Thank you and God bless you. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.